kí Gani wọnú ìlú Ìkòyí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà. Kí Gani wọnú ìlú Ìkòyí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà. Kí Gani wọnú ìlú Ìkòyí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà. Kí Gani wọnú ìlú Ìkòyí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà. Kí Gani wọnú Ìkòyí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà. Kí Gani wọnú Ìkòyí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà. Kí Gani wọnú Ìkòyí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà. Kí Gani wọnú Ìkòyí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà. Kí Gani wọnú Ìkòyí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà. Kí Gani wọnú Ìkòyí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà. Kí Gani wọnú Ìkòyí wá. Àwa ò fẹ́ o, àwa ò gbà. Kí Gani wọnú Ìkòyí wá. Àwa ò fẹ́ o. Èmi ni Sálí Àyìndé, ìdílé Adégún, Ìkòyí ilé. A rí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nílùú Ìkòyí ilé tí wọ́n jáde tí wọ́n fi ẹ̀hónú hàn. Ẹ dákun kí ni ó ṣokùnfà ẹ̀hónú yìí? Gandhi tó lòun ń bọ̀ wá, a yìí sọ fún pé kọ́mọ̀ tí wà àti ìlọ́ba kó jẹ́ ká lọ́ba, ọba pẹ̀lú ọba ní gbara wọn lálejò. So lórí ọ̀rọ̀ tẹ́ wá sọ, kí ni èròǹgbà yẹn lórí rẹ̀? Èròǹgbà ni kó jẹ́ kí ọba ó dé. Ọba ló lè gbà lálejò. Ọba sàndálẹ̀ wa mú. Orúkọ mi ni Jimoh Bello, ìdílé Adésìtì. Gẹ́gẹ́ bí ìbéèrè tá ti béèrè lọ àwọn yòókù látẹ̀kọ́, ẹ jọ̀ọ́, a rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn nílùú Ìkòyí ilé tí wọ́n jáde, especially àwọn ọ̀dọ́ tí wọ́n láti fi ẹ̀hónú wọn hàn. Ẹ dákun kí ni ẹ̀hónú wọn dálé lórí? Ẹ̀hónú wa ó dá sí pé àti ìlọ́ba, ọba ní sí gbàlejò ọba, ọkàn wa fẹ́ fi da ìlú yìí rú fún wa ni. A sì fẹ́ bẹ́ẹ̀ ọba wa dà ìlú yìí rú fún wa. La fi kọ àwọn oríṣiríṣi ìwé tá a há fún wọn. Tí ọba wa gbà o, a sì pé fúnra ìjọba wọn màmá ọ̀fẹ́ ìjọba yá a sì ní gbà. Àti ẹ̀mí kọ́lẹ́sẹ̀ kankan pẹ̀lú rárá. Local government ti pawápọ̀ ní lóòótọ́, àmọ́ wọn mọ̀ gbagba local government a ti gbà tán kó tó fún Oníkòyí dé ìpínlẹ̀ tiẹ̀ láti pẹ́ bàtẹ́ dédógún ní ìpínlẹ̀ wa. Àwọn òpósọ̀ká àṣìjọ ṣàṣepọ̀ kan tèrí. Ogún tá a ṣe pín ní local government Ọ̀yọ́ láti yá wá. Èyí sì pọ̀ sórí ìgbésẹ̀ tó fẹ́ fi wá. Ó náà pé abẹ̀jọba wọn ràn wá lọ́wọ́ kan má jẹ́ kí ìjàjẹ́ sílẹ̀ ọwá. Ìjọba wá bí o, wàhálà ní ọjà sí o. Tó pa agbára wo ní ká àwọn ọmọ o. Ìjọba lè lágbára o, àmọ́ agbára Ọlọ́run ló ju gbogbo ẹ̀ lọ. Ẹ ṣé bàbá, ní ìbéèrè ìkan yìí, ẹ jọ̀ọ́ bàbá, kí ni ẹ lè bá wa ṣàlàyé díẹ̀ ní àjọṣepọ̀ tó wà láàrin ìlú Ìkòyí ilé àti Ògbómọ̀ṣọ́? Kò sí àṣepọ̀ kan local government tó kọ́ lọ́pàápọ̀ sóò yìí gan àwọn ọ̀gbà pé sóò kan bẹ. Sọ́kọ́ àdá wà ní Ọ̀yọ́ wà wá wà ní àwa náà wà ní. Tó ti yẹ yín. Àdá wà ní Ọ̀yọ́ wà, àwa náà sì wà. Láti dáadáa wà láti ṣe mọ́ nìyẹn. Ẹ tó bá dárúkọ yín fara lé ilé ẹ̀kan sí. Èmi ni Azeez Babátúndé,
Àlàó Mọ́gàjí Ìdílé Adégún Fáwẹnì. Ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ ìtàn ráńpẹ́ lórí Ìkòyí Ilé gangan ní ṣókí. Ìkòyí Ilé ó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé. Ìkòyí Ilé ó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé tó yẹ pé Ilé Ifẹ̀ láti wáyé àyín pẹ̀lú àwọn Aláàfin Olúgbọ́n Àrẹ̀sà tó ń kò yìí ọmọ bàbájọ ni wá. Àwọn tá a jọ wà ní Atóńpétú, àwọn tá a jọ wà ní àrọ́wọ́tó ara wa nù. Jẹgbẹ́sí lọ́bọ́ ń kò yín gbà náà. Last question bàbá. Orí local government dáhùn yìí gangan. Báwo ni ó ṣe ṣẹ̀ wá gan-an? Bó ṣe ṣẹ̀ wá orí local government yìí nígbà táwọn Ọ̀yọ́ tí jọ ń ṣe àṣepọ̀ àtàjọ ṣe local government náà lẹ́yìn ọ̀kan náà làjọ ń lò. Nígbà wọ́n sì create local government látọ̀yọ́ lẹ́yìn wọn láti create local government. Gbogbo dúkìá tó wà nílé ìgbìmọ̀ nílé ìjọba secretary council Ọ̀yọ́ àjọpín ni àga ní tébù ní pẹ̀lú àwọn èèyàn abẹ àjọpín ìgúnwáyá sílẹ̀ yìí àgbà council lọ́dún ẹnì kankan. Kódà ńgbà náà gan àwọn wọn propose yìí pé àwọn kan sọ pé ká máa jẹ́ àjùmọ̀ṣe local government àjá àwọn ẹnìkan ọjọ́ sí oríire local government ni. Ìbéèrè last question sir bàbá. Kí ni lágbà tí local government orí local government ẹ̀ ń sọ èyí tó ti bẹ̀rẹ̀ kí ni àǹfààní tí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àbí Ògbómọ̀ṣọ́ entirely tí wọ́n ti ṣe fún orí local government àbí tí wọ́n sì ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí? Kò sí àǹfààní kankan nígbà tá àjọ wà papọ̀, kò sí àǹfààní kankan tí Ògbómọ̀ṣọ́ ṣe ní àyè nígbà tí ilẹ̀ wọn ò déyìn láti odò ọba tí dédógó Ìpẹ́bà oríire náà wọ́n ń pè lóríire ìgbóǹkó ìlú ni.